Lásùnrẹ́ Productions gbé jáde Kàṣàgbà. Awélọ́run bí òkòtó Olúwayẹmísí Kọ́láwọlé. Ọmọ ọba Olúfayọ̀ láàfin ọ̀rọ̀. Ó gbé garabandẹ kalẹ̀. Ó jáde kúlálà kúrìrì lẹ́dọ̀dọ̀ kílẹ̀ gbígbìmí lẹ́ títì. Àròlé Awólọ́wọ̀ la kọ́lé ẹ̀. Àròlé Awólọ́wọ̀ rẹ̀ o. Ẹ gbà. Àròlé Awólọ́wọ̀ ọmọ tó jọba bá tiwàtiwà. Iṣẹ́ ńlá tí bàbá wa Awólọ́wọ̀ gbé sílẹ̀ ló tẹ́wọ́ gbé. Bàtàrà tí bàbá wa kọ́ sílẹ̀ ló sì tẹsẹ̀ bọ̀. Ọmọ aráyé ní kí ló dé? Àkànbí dáwọn lóhùn ó ní orírun Yorùbá ò gbúdọ̀ parun. Àròlé Awólọ́wọ̀ arabari bí rabata yáájú ọkùnrin ogun ọkàn ṣoṣo àjànàkú tí mi gbó kìjikìji omimi tí mi gbogbo ìlú títí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jagabanbọ̀gù Àròlé Awólọ́wọ̀ nílò ọ̀tọ́ mo gbà ó yà tún gbé òkè. ọkọ ṣoṣo àràbà tí kì í ṣẹ́gbẹ́ ẹgbẹ̀rún ọ̀ṣunṣun aṣíwájú gbogbo aṣíwájú ọmọ àtàtà làkànbí tó tún sun wọn lẹ́nìyàn bàbá ara làwa ní bàbá wa gbójú bóyá ó sì lè ṣòtítọ́ ẹ wá wáyé bàbá tí ń fojoojúmọ́ ayé tọ́jú ọmọ ṣe Bọ́lá Àbàtà ní mọ́dọ̀ san tẹ́rẹ́tẹ́rẹ́ ọlá àbábọ̀ ọmọ ní mọ́mọ́ yẹn kọ́ńdà. ẹ ò tí ì gbọ́n kankan ẹ tún bá. ṣebí ká búnibúni lójú ayé ẹni lọ́mọ aráyé fẹ́ ká ṣàbùkù ẹ̀dá lójú ẹ̀dá ńlọmọ ènìyàn mọ̀ ẹ dákun kí ló burú níbi ká yin ni lójú ayé ẹni àní kí ló ń tí ò tọ́ níbi ká ṣàpọ́nlé ẹ̀dá lójú ara rẹ̀ lójú níyàn. ìkàntúlẹ̀lẹ̀ ìgbé sókè. ojú gbogbo wa ló kúkú ṣe ká ṣe mọ̀ wípé kékeré dáúdù kan ò sí rárá ọkọ̀ Olúrẹ̀mílẹ́kùn làrólé Awólọ́wọ̀ tà wá àní bàbá Fọláṣadé kì í bẹ̀rù. ìkàntúlẹ̀lẹ̀ ìgbé sókè. ọmọ ènìyàn lọ́wọ́ wá sùsù wọ́n ní ipò kíní sípò kẹẹ̀ẹ́dógún òtọ́ sọmọ kóòtù òjíire nínú ipò òṣèlú Nàìjíríà. ta ló tún sọ bẹ́ẹ̀ lójú Tinubu Àròlé Awólọ́wọ̀ ọdún cd àti vcd tá a pè àkọlé ẹ̀ ní Àròlé Awólọ́wọ̀ àpilẹ̀kọ ìwé Yorùbá tó dùn gbanyọgbanyọgbanyọgba tó mi alàgbà látẹnu Olúwayẹmísí aya Kọ́láwọlé ọmọ ọba Olúfayọ̀ láàfin ọ̀rọ̀ ẹ wò Lásùnrẹ́ èyí wù mí jọjọjọ nínú eléyìí ó rọ bí òkòtó agbọ̀túngbò àwòtúnwò ni ó kọjá bẹ́ẹ̀ àti gbé jáde báyìí o marketed and distributed by Omega Entertainment Limited ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn rọ̀ dé ìbànújẹ́ shop EU 1104 Ami Arena shopping complex Bọ́ládé Òṣòdì Lagos telephone 08082881942 ọdún cd àti vcd ewì yìí Àròlé Awólọ́wọ̀ làkọ́lé ẹ̀ ó kọjá àfẹnuròyìn wìtìwìtì ló ń tẹ̀ tẹ̀tẹ̀ lọ́ra ti yàn.